tó lè jẹ́ nǹkan àkọ́kọ́ tá a lè ṣe lórílẹ̀‐èdè kọ̀ọ̀kan jẹ́ kó ní kálukú ọmọ lọ ara ẹ̀. ìran tó dáa jù ní ìran Yorùbá. Mo dúpẹ́ pé mo wà nínú ìran Yorùbá. Mo dúpẹ́ pé ọmọ Yorùbá ni mí. Ìran àlùbáríkà ni ìran Yorùbá. Ìran tàbí tọrọ ìran ni ìran Yorùbá, nítorí pé gbogbo wa pátápátá àti mú ọmọ ìyá kan ọmọ bàbá kan náà ni wá. wọ́n lọ́rọ̀ tá à ń sọ tá à dákẹ́. àwọn Yorùbá náà ni wọ́n tún rí pé ẹni tí ń pè ọ́ ò dákẹ́ ìwọ ló ń gbàgbọ́ ya. ìgbà tí wọ́n bá máa pè é pa ó di dandan kó gbọ́. lórí ọ̀rọ̀ Yorùbá Nation òun náà ló tún gbé mi wá lọ́jọ́ tòní, torí pé ìkan nínú àwọn akọni ọmọ Yorùbá tó tún wá jẹ́ wòlíì Ọlọ́run ó sọ ìjìnlẹ̀ látinú ẹ̀mí. ó ní ọ̀rọ̀ tóun ń sọ yìí ṣe sì mọ̀ pé ọ̀rọ̀ takúrápá bá sọ àárọ̀ ọ̀run ló sọ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. ó ní pé bó ṣe wù kó pẹ́ tó bó pẹ́ bóyá Yorùbá ó padà lọ gbẹ̀yìn náà ni. ó wá ké gbàjarè sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ẹ̀bá jẹ́ àfojú ọ̀rọ̀ yìí wòran. àgbà wòlíì yìí tún sọ̀rọ̀ lórí olóyè Sunday Igboho wípé kí ìjọba àpapọ̀ kí wọ́n fún un ní wọ́n tiẹ̀ fi lómìnira pátápátá, kí wọ́n fún Sunday Igboho ní òmìnira. ẹ wò ọ̀rọ̀ pọ̀ nínú fídíò tẹ́ ẹ fẹ́ wò yìí. bàbá yìí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gan-an tó lágbára. kódà wọ́n ṣí bíbélì, wọ́n ka àwọn ibìkan nínú bíbélì tó jẹ́ pé tẹ́yìn gan bá fetí ara yín gbọ́ ẹ̀ kàn á kàsálíkù sí wòlíì Ọlọ́run. ẹ jẹ́ ká gbọ́ ohun tí bàbá yìí sọ lórí ètò ìràwọ̀ Yorùbá lọ́jọ́ ti tòní. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn Yorùbá Nation ẹ máa bá a subscribe sórí ìràwọ̀ Yorùbá, torí pé a fi ń gbé àṣà àti ìṣe ọmọ Yorùbá lárugẹ ni. mò ń bọ̀ ná. àsìkò náà ló dé yìí. ẹ má bínú olóòtú, ohun tó lè jẹ́ nǹkan àkọ́kọ́ tá a lè ṣe lórílẹ̀‐èdè kọ̀ọ̀kan jẹ́ kó ní kálukú ọmọ lọ ara ẹ̀. ń gbọ́ yín dáadáa. ohun tá a lè ṣe lórílẹ̀‐èdè iṣẹ́ kọ̀ọ̀kan jẹ́ kó ní kálukú ọmọ lọ ara ẹ̀. kẹ́mọ́ máa lọ lẹ́mọ́ káfí ọmọ lọ láfẹ̀. ṣé o bá mi ti yẹ káǹgbó náà máa lọ tiẹ̀ lọ́tọ̀. láì jẹ́ bẹ́ẹ̀ tá a bá ní tó gbogbo ohun tó ń bẹ́lẹ̀ yẹ ẹjẹ́ àkó papọ̀ kákó papọ̀ ìṣe wọ̀ papọ̀ ìwà wọ̀ papọ̀ ìmọ̀ràn wọ̀ papọ̀. ẹ̀yin ẹ wò nílẹ̀ Yorùbá, bàbá lè bí ọmọ tó bá bí ọmọ mẹ́ta, ọ̀kan jẹ́ Christian, ọ̀kan jẹ́ mùsùlùmí, ọ̀kan jẹ́ ajẹbọ. tí wọ́n bá yẹ tán lélẹ́yìí tí nǹkan kan bá dà wọ́n pọ̀ tó jẹ́ nǹkan inú ìdílé yẹn, wọ́n á pera wọn jọ, wọ́n á jọ sọ ní tùbínùbí. mùsùlùmí ó dáná tiẹ̀, Christian ó dáná tiẹ̀, àwọn ajẹbọ náà àwọn náà máa dáná tún, ẹnìkan ò ní ẹnìkan lára. ẹ lọ sílẹ̀ Haúsá, tí ọmọ mùsùlùmí tó bá ti rí Christian báyìí tó bá gbọ́ pé àwùsù bí láì mìíràn ṣe dáná rojim, ṣé ṣìtánì náà lọmọ Christian? ṣé ṣìtánì lọmọ Christian? ẹ̀yin ẹ tún lọ sílẹ̀ Ìgbò náà the same thing, wọn ò gbọ́dọ̀ rọ́mọ mùsùlùmí lójú, wọ́n ti dọ̀tá wọn nìyẹn. ẹ má bínú o, nínú orin wa kan ó ní pé ìtìjú púpọ̀ yóò wà fún onígbàgbọ́ àti onímàlè nígbà tó nífá bá wọlé. nínú orin àwa Kérúbù and Ṣíráfù, ìtìjú púpọ̀ wà fún onígbàgbọ́ àti onímàlè nígbà tí onífá bá wọlé. tí onífá bá wọlé. tó wọlé níjọba Ọlọ́run. nítorí pé mùsùlùmí bá wo lọ́wọ́ tá a wà yìí nísìn, oníkálukú mùsùlùmí àwọn ẹlẹ́sìn ẹ̀sìn yìí gangan ló ń dá wàhálà lẹ̀ sílẹ̀ ní orílẹ̀-èdè yìí. lọ́nà wo? ẹ ní ṣìṣe bàbá mi. tẹ bá gbọ́ pé tó wọ́n bá ń pààyàn nísìnyí tí wọ́n bá kó àwọn èèyàn, wọ́n bá ní èèyàn 10 ni wọ́n bá kó ń bẹ̀, mùsùlùmí 7 lẹ́ẹ̀bá kírísítẹ̀nì 2 kẹ́ tó lè bá àjẹbọ ẹyọ kan. ẹni sùúrù àsìlá ń sin Ọlọ́run. ńgbà tí odidi èèyàn tó ṣe tán lélẹ́yìí tí wọ́n di bọ́ǹbù mọ́ ẹnìkan lára, tí ó sì lọ sáàrin ogunlọ́gọ̀ èèyàn, tí ó sì lọ gbẹ̀mí ara ẹ̀, tí gbogbo èèyàn ó sì kú. ẹni sùúrù tí wọ́n sì máa pariwo Allahu Akbar, Allahu Akbar, ṣé torí Ọlọ́run náà wọ́n fi ń ṣe lé yẹn? ẹ má bínú, ẹ̀sìn mùsùlùmí ti wà kó tó di ayé Usman Dan Fodio, kó tó kó ẹ̀sìn Pákáleke Fùrọ̀dán wọlé. ṣé ò bá mi ti yẹ yín, mùsùlùmí ti wà tó jẹ́ pé àwa ẹ wo ìran tó dáa jù ní ìran Yorùbá. mo dúpẹ́ pé mo wà nínú ìran Yorùbá, mo dúpẹ́ pé ọmọ Yorùbá ni mí. ìran àlùbáríkà ní ìran Yorùbá, ìran tàbí tọrọ ìran ní ìran Yorùbá, nítorí pé gbogbo wa pátápátá àti mú ọmọ ìyá kan ọmọ bàbá kan náà ni wá. ẹnìkan máa sọ̀rọ̀ gba ẹnu Yorùbá òkò, ẹnu Yorùbá òkò, ẹnu Yorùbá ò ní òkò. ẹ lọ sílẹ̀ Haúsá, ṣe bí ń gbà táwa wà níbí báyìí ni, ibi tá a wà náà là ń ṣe. tẹ bá dọ̀dọ̀ tí wọ́n gan ẹ mọ̀ pé ẹnu tí wọ́n gan òkò tó ti wà. ìran Yorùbá ìran àlùbáríkà ni wá. ẹ jẹ́ ká máa lọ tiwa lọ́tọ̀, kíbò náà lọ tiẹ̀, káwúsá lọ tiẹ̀ lọ́tọ̀. ó dá mi lójú àtẹnímí ni ìtàtà náà mọ̀nà. àgbẹ̀ tó bá lọ dáko tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í pé ìjọta bá gbin èrè ńjọ́ náà láfi kò. èyí ó jìyà díẹ̀ kó tó jèrè. ṣé ò bá mi ti yẹ yín, èyí ó jìyà díẹ̀ kó tó jèrè. ìjọba bá dáko náà kọ́ la kórè. bí yàrá bá tiẹ̀ iná kọ́ la kórè olóòtú.
bíyà díẹ̀ bá tiẹ̀ jẹ wá kò í ṣàjẹpọ̀ ojú tí ń pọ́n ṣe kì í ṣàpọ́nkú àpọ́nlà ni èyí títí jẹ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó pín ibà ń fara mọ́ ẹ̀wọ̀n onísìn kò sépo kò sí ná kò sómi oúnjẹ dọ̀wọ́n gógó búrẹ́dì táwọn rà £100 tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá débẹ̀ ní sèdídì £500 ṣé gbèsè ayé eré nìyẹn a sì ní nǹkan kan náà jọ ni wá àwọn èèyàn yóò fẹ́ràn wa. ní àwọn Fúlàní Haúsá ìran Fúlàní ò fẹ́ràn wa ìran Fúlàní ò fẹ́ràn wa gbogbo ẹdí ọ̀wọ́n gógó àwọn ni wọ́n ń ta èlùbọ́ àmì wọ́n ń ta pákí fún wa nísìn àwọn wọ́n ń ta àgbàdo àwọn wọ́n ń ta ata wọ́n ń ta kárọ̀tì gbogbo nǹkan ìwọ̀nba èyí tí wọ́n bá dá sóhun oko tiẹ̀ wọ́n ò tó kó màálù lọ wọ́n lọ fi jẹ a sì la fẹ́ràn ara wa wọ́n sáfẹ́ kí bí ó pààrọ̀ Yorùbá ń gbé bí bá pààrọ̀ Yorùbá dáadáa àwọn máa padà wá tá ń jẹ fún wa ẹ dákun ẹ má bínú gbogbo ẹ̀yin olórí Yorùbá ẹ̀yin lọ́balọ́ba mo pè yín ẹ má bínú ẹ jẹ́ ká ronú kíkiní yóò tó bọ́ sórí ẹ wo ọ̀run yàbọ̀ ni kò ń ṣọ̀rọ̀ ẹnìkan bí òwe àwọn bàbá wa kan tán máa ń pa wọ́n láàfáà tó níyàn òun ni ọmọ tiẹ̀ náà ò ní jẹ tíra o tẹ bá rò wípé tó gbogbo ohun tó ń bọ̀ nílẹ̀ yìí tẹ bá ní ó kàn yín ó lè kan tí ó kàn yín o ló fi jẹ́ kẹ́ ẹ tètè ṣe kíni kẹ́ ẹ tètè múra sí o mo forúkọ Ọlọ́run bẹ̀ wá o kò jẹ́ nǹkan tí mo rí sí olóòtú. wọ́n tẹ̀ ní àwọn Haúsá Fúlàní yìí wọ́n ti pinnu pé àwọn ò kó oúnjẹ wá sí ilẹ̀ Yorùbá mọ́ kí nìdí àtìtúmọ̀ ni wípé wọ́n nígbà tẹ́bí bá pa wá ṣe bá ń pariwo pa à ń lọ bóyá a mọ̀ pé àwọn ni àwọn ń fún wa lóúnjẹ àbá àmọ́. Báyìí eléyìí níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé lọ́wọ́lọ́wọ́ tá a wá ń sọ̀rọ̀ yìí ẹni tó jàjàgbara wa tó jẹ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ó wà lẹ́yìn odi. ẹ má bínú ó wà lẹ́yìn odi. Now àwọn kan tún wá wà tí wọ́n ti jẹ́ wọn ò fẹ̀sùn apààyàn kan wọn ò fi ajínigbé wọn ò fẹ̀sùn kankan kan Adéyẹmọ ó sì wà ní ẹ̀yìn odi. Àwọn kan wá wà nínú ìran Fúlàní Haúsá yìí tó jẹ́ pé ọ̀daràn gidi pọ́n eégún afọkànkẹ́ ni wọ́n lọ́dọ̀ ìjọba Nàìjíríà sì fún wọn ní amnesty. Kí lẹ̀yin rò gẹ́gẹ́ bí wòlíì? Then ìyẹn bẹ́ẹ̀ ọmọ Ìgbò yìí Nnamdi Kanu àwọn ìjọba tiẹ̀ àtàwọn èèyàn dìde ìjọba lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ bá a ṣe gbọ́ ni kò ṣojú wa o ipe láìpẹ́ láì jìnnà àwọn ò ní kọ́ máa lọ ẹni tí ó wá jẹ jìyà tí ó pààyàn tí ó jínigbé wá wà lẹ́yìn odi tí ká sọ pé òwe àwọn Yorùbá tó sọ pé orí yéye ní mògún ta ìṣẹ̀ ló pọ̀ tí ká sọ pé òwe yìí ọṣẹ mọ́ ọmọ Adéyẹmọ lára ni àbí báwo bàbá. ẹ ṣeun olóòtú ọpọlọ yín ò ní jọba ẹ ṣe máa mọ ṣe agbárùgbọlọ ìwé òwe orí 14 ẹsẹ̀ 21 ó ní ẹni tó bá ní tálákà lára ó gan ẹlẹ́dàá rẹ̀ ìgbẹ́ni tí ó ṣàánú fún tálákà ó bu ọlá fún un. ṣe rí Ọlọ́run tóbi lọ́ba Ọlọ́run tóbi lọ́ba ìrìn àjò tí Ọlọ́run bá sọ pé ẹ̀dá òrìn láyé ẹ̀dá òrìn iná lọ̀rọ̀ Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá lágbárùgbọlọ Ọlọ́run ó ṣọ́ bàbá dé láyọ̀ àtàlàáfíà wà bá wa ń bí nítorí pé gbogbo ìrìn àjò táwọn ọmọ Yorùbá rìn bulenge àti ẹnu tá a nílé ní ọlá Ọlọ́run ọlá Sunday Ìgbòho ni tí ò bá mi ti yé yín Báíbù sọ ní tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo nípìnlẹ̀ olódodo ló sì ń jìyà lọ́wọ́ báyìí ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé àsìkò ń bọ̀ tá a tú olódodo sílẹ̀ torí pé ìwé mọ́ sọ ó ní ká jẹ́ kí èpò àti àlìkámà kó máa dàgbà pọ̀ títí di ọjọ́ ìkórè ó ní ọjọ́ kan ń bọ̀ wá tá a ya èpò kúrò ní ara àlìkámà ó ní a sì kó àlìkámà jọ sínú àká ṣùgbọ́n èpò láò dáná sun á dáná sun èpò ṣùgbọ́n ọjọ́ náà ń bọ̀ wá lólúwa ọmọ ogun wí. Nípa tọ̀rọ̀ Nnamdi Kanu tó Ọlọ́run tóbi lọ́ba ṣe rí gángan ní ọ̀rọ̀ ìrìn àjò tó ń bẹ ńlẹ̀ bó ṣe kọjú sẹ́nìkan bẹ́ẹ̀ ló kọ̀yìn sẹ́nìkejì ṣé ò bá mi ti yé yín ohun tó táwọn rò pé bóyá ọ̀nà jàgídíjàgan làwọn bá lè gbà lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ là á ṣe lóòótọ́ tí orílẹ̀-èdè ó bá pín lórí ọ̀rọ̀ Nnamdi Kanu tí mo sọ gángan lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ iṣẹ́ ohun tó kọjú sẹ́nìkan ó kẹ̀yìn sẹ́nìkan wọ́n lè rò pé bóyá ìrìn àjò táwọn máa rìn nìyẹn táwọn fi lè gba orílẹ̀-èdè lóòótọ́ nítòótọ́ orílẹ̀-èdè ò lè pín láì sí wàhálà díẹ̀ Ọlọ́run ní jẹ́ ká rí wàhálà ṣùgbọ́n ẹ̀bẹ̀ táwa ń bẹ Ọlọ́run ní pé k'Ọlọ́run jẹ́ kó jẹ́ ìrọ̀rùn fún wa. ṣe rí olóyè Sunday Igboho nǹkan tí bàbá ò fẹ́ nìyẹn wọn ò fẹ́ kí wàhálà ò ṣẹlẹ̀ nítorí pé ìran Yorùbá a nífẹ̀ẹ́ ara wa lọ́pọ̀lọpọ̀ a sì fẹ́ ikú ara wa bí kò ṣe ìyè àti ẹ̀ tí wàá jìyà kọjá kéèyàn kó tún wá ṣe kíni kó tún wá lọ kú sẹ́nu ìyà lọ ẹ̀yẹn wo ìlú gangan ẹ wò bí olóyè Sunday Igboho ṣe gbìyànjú ẹ wò bọ́n ṣe gbìyànjú nílẹ̀ Káàárọ̀ Oòjíire
ìyà ń jẹ àwọn èèyàn nígbà kan lélẹ́yìn wọn ò bí ẹnìkan dá o tó bẹ́ẹ̀ kó dá lóko ṣebí wọ́n ti ń lo síko nísìn bóorun bá kàn ẹ́ láyé àtijọ́ àbọ́sábẹ́ igi ọ̀fẹ̀yìn lélẹ̀ ó sùn wọn ò bí yàn dá bí èèyàn bá sorun rú ẹ̀ wọn ò gé orí ẹ̀ mọ́ ìdí kaṣú ni nísìn àwọn ìyàwó oníyàwó tó lódò wọ́n bá lọ síbi kan bọ́lọ́run fẹ́ èyí tí wọ́n bá jí gbé wọn ò tún lọ bá wọn sùn tipátipá ní ìran àwọn Fúlàní náà bí ilé parọ́ fún yín a kàn ń tanra wa jẹ ni gẹ́gẹ́ bí ohun tó lóye Sunday Igboho sọ ẹ má bínú sà ẹ wò ó pé ohun tí mo sọ yìí ó kẹ́yìn ọmọ Nàìjíríà ẹ má fi ṣèbínú ṣùgbọ́n ìran wa ò papọ̀ tẹ bá sókèsì ẹ̀yà wa ò papọ̀ èdè wa ò papọ̀ ìṣe wa ò papọ̀ oúnjẹ wa ò papọ̀ ìran Haúsá ló ní lúrú àwọn ọmọ Yorùbá mọ̀rọ́gbọ̀là wá fi fọkà ó ti jẹ́ tí gbogbo ẹ̀dín rọ̀dànrọ̀dán aṣọ wa gangan ìwọṣọ wa gan ò bára wa mu ẹ jẹ́ kó ní kálukú Ọlọ́run dẹ̀ ti pín wa already ẹ̀yin ewodò Ọya tó bá ń lọ sọ́nà Àbújá ń sìn ẹ rí Ọlọ́run ti fomi pín wa oníkálukú àwa là ń múra wa là ń hara wa lé mọ̀ ẹ jọ̀ọ́ mo forúkọ Ọlọ́run bẹ̀ wá ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú lórí ìrìn àjò yìí àtúnṣe náà lóhun tó jẹ́ most important fún ìran Yorùbá káwọ́nà àtúnṣe ni lágbára Ọlọ́run ó sì fún wa ní àtúnṣe kẹ́ jẹ́ ká gbárùkù tó lóye Sunday Igboho gbogbo ẹ̀yin governors ẹ̀yin senator gbogbo ẹ̀yin tẹ́ jó lórí ìlú ìyà ń jà wá mẹ̀kúnnù gbogbo akọ́lá fi ń gbowó l'Àbújá gbogbo àsìkò la fi ń jẹun ní local government gbogbo akọ́lá fi ń jẹun ní state àwa kan wà tó pé iṣẹ́ àgbẹ̀ bí mo ṣe wà nísìnyí tí mo jẹ́ wòlíì yìí iṣẹ́ àgbẹ̀ làwa fi ń jẹun àtúnkà àwọn ọmọ wa àkó wọn lọ tó bá jẹ́ láyé àtijọ́ sà tá a bá ṣiṣẹ́ tó bá ti di lọ́sàn-án àbọ́ sábẹ́ igi àfẹ̀yìn nílà sun wọn ò bíyàn dá mọ́ lásìkò yìí béèyàn bá sánṣọ ọ̀rọ̀ ìṣòro mi lè parọ́ fún yín òun tọ̀hún ó dòkú ni bí wọ́n bá sì gbéyàn nísìn wọn ò ní béèrè owó kéékèèké wọ́n ti bẹ̀rẹ̀ láti mílíọ̀nù 20 million 100 million wọ́n máa béèrè ṣé nídìí iṣẹ́ àgbẹ̀ tá à ń ṣe yìí náà ara ń nìyàn ẹ jọ̀ọ́ mo forúkọ Ọlọ́run bẹ̀ yín ìjọba ara ń ni wá torí tabalára ń nìyàn à ń tàn yín jẹ ni ẹlòmíì tẹ́ bá wọnú àpò ẹ̀ nísìn tẹ́ bá ní tó ọyà lọ mú 200 naira jáde kò rí ebi ń pa gbogbo òlò èlùbọ́ ò sí kò sí ráìsì kò sí gbogbo ẹ̀ a kàn wà nínú ebi ẹ̀yẹ gbogbo ayé ìjọba tó lọ lọ́hùn ó mú bọ́dà ti tọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá ń bí wọ́n ti pa wọ́n sì ṣí bọ́dà tòkè Ọya wọ́n ń jẹun bó ṣe wù wọ́n yọ̀tọ̀ mi wọ́n fìnira ni wá ṣùgbọ́n lásìkò yìí nìsàdúpẹ́ wípé ó ti dìjọba àwa ara wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣàtúnṣe ọmọ Yorùbá ẹ jẹ́ ká gbọ́n ẹ jẹ́ ká ṣàtúnṣe ẹ rí ìyá mélòó ló ti ìjà àwọn Haúsá tí wọ́n ti ń sọ pé tó àwa náà fẹ́ lọ àwa náà fẹ́ lọ àwa náà fẹ́ lọ ṣé ẹ wò gbà táwa ti ń faradà ìyà yìí bọ̀ wá odidi ọdún 8 tìjọba tó kọjá tó fi dàsìkò yìí fún ìdí yìí olóòtú ẹ̀ńtà rí kí lẹ́yìn Ọlọ́run ọba tó ṣẹ̀dá wa iná ló lé Sunday Igboho ṣá o torí ọpẹ́lọpẹ́ bàbá yẹn lágbára Ọlọ́run kọ́lọ́run ṣe lẹ́lẹ́mìí gígùn gbogbo làálàá ẹ̀ nínú ayé kó máa jẹ nínú sàárè kó sì máa jẹ lọ́gbà ẹ̀wọ̀n kó fi rọrùn jẹ ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ ẹ̀yin olórí agbára ń bẹ lọ́wọ́ yín àṣẹ ń bẹ lọ́wọ́ yín tẹ́ mọ́ bàbá wa ṣe olóyè Bọ́lá Ahmed Tinubu president wa ẹ free ọ̀gá wa ẹ free bàbá wa olóyè Sunday Igboho ṣá kí bàbá máa bọ̀ wálé ohun tá a ní ìdí nísìn kọ̀kọ́já pé ká ní ìsinmi ẹnìkan ò bá ń jà ẹnìkan ò bájọba jà torí àbí iṣẹ́ gbọ́ pé ẹnìkan máa ń bájọba jà ni ẹnìkan ò bájọba jà àbá ìjọba jà o ṣùgbọ́n ohun tá a fẹ́ ká máa rìn ká máa yan ká ní kí ayé wa ó nítumọ̀ ẹ ràn wá lọ́wọ́ ọba tó jẹ tìlú tú àtèyí tó jẹ tìlú tòrò orúkọ àwọn méjèèjì ò ní parun tó bá jẹ́ pé láyé Tinubu láyé bàbá wa Tinubu Bọ́lá Ahmed torí pé ńgbà tẹ́ wà ní Lagos State àmọ́ pátákótákó tẹ́ kó alálùbáríkà ìdániyín ìwà yín sì da ẹ sì jẹ́ ọ̀jọ̀gbọ́n ẹ sì mọ̀ nípa ohun tó ń pè ní òṣèlú fún ìdí èyí ní ìsìn tẹ́ tún wá padà tí wà ní president yìí mo mọ̀ pọ́pọ́lọ́ tẹ́ ń lò nígbà náà ọpọlọ náà Ọlọ́run sì máa fún yín lò ọpọlọ náà ní ìjọba ẹ jọ̀ọ́ ẹ bá wa yọ̀ǹda olóyè Sunday Igboho ṣá ẹ jẹ́ kó máa bọ̀ wá ìyà yìí ti pọ̀ jù ìyà ń jẹ mẹ̀kúnnù ẹ ràn wá lọ́wọ́ ọmọ Yorùbá bó ṣe jẹ́ nìyẹn olóòtú tó ẹ má bínú èèyàn mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ lọ lẹ́ẹ̀kan ẹ má bínú ẹ jẹ́ kí ọ̀rọ̀ mi ó yé yín dáadáa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ tí mo ní Jésù Kristi sọ fún àwọn ọmọlẹ́yìn ẹ pé ńgbà tí èmi rán yín iṣẹ́ èmi sọ pé ẹ̀yin kò gbọdọ̀ mú òṣùwọ̀n tàbí àpò ṣùgbọ́n àsìkò ti tó ẹni ó bá ní agbádá méjì kó fira idà àsìkò ti tó ọmọ Yorùbá ẹ lọ múra á gba orílẹ̀-èdè wa láìpẹ́
lágbára Ọlọ́run èmi mọ̀ pé bàbá Bọ́lá Ahmed Tinubu ò ní wọn èṣèyàn rádaràda alálùbáríkà èèyàn sì ni wọ́n ṣe é sì rí o àwọn gọ́fúnà wa nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn díẹ̀ tí wọ́n náà ń làágùn ìyẹn ní ìjà mọ̀ ògbé mi nígbàgbọ́ pé Ọlọ́run ó fún wọn ṣe à á pín sí mẹ́ta à á pín Haúsá lọ láwùsá Ìgbò lọ ní Ìgbò Yorùbá lọ Yorùbá gẹ́gẹ́ bí ohun tó lù wá fi hàn mí tàbá wá rí gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé wọn ò fẹ́ kí ní àjò yìí ọ bọ́ sí bọ́lọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè irú ìjìyà yìí tá a ṣe fún ìránṣẹ́ kan nínú ìwé mímọ́ nítorí pé ó dìídì kórìíra wòlíì náà ó sì lọ gbẹ́ igi burúkú nítorí títí ẹ̀ ṣùgbọ́n igi náà la gbé kọ́ gbogbo ẹnikẹ́ni tó sọ pé àní pé tó sọ pé ká ṣì wà kí àwọn ọmọ Yorùbá ṣì wà nínú ìnira ó bá tọmọtọmọ ni ẹ̀yin ọmọ Yorùbá ni kẹ́ má dúró ẹ lọ múra dáadáa ẹ lọ múra agbára àwọn baba wa ń bẹ bí tìgbà ni Jésù ń bẹ ní àyè títí ẹ̀ ànábì náà sì kúrò láyè títí ẹ̀ ọmọ Yorùbá ẹ múra mi ní parọ́ fún yín tí kinní bá dé yọ kan gbogbo wa ẹ má jẹ́ àtọ̀rọ̀ àwàyé yọ kàn wá nítorí pé gbogbo bíkíbi tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ bí ò bá tiẹ̀ jẹ́ lọ́dọ̀ wa bọ́lọ́run fẹ́ ń bo láàní fámìlì sí nílẹ̀ Yorùbá àbúrò ní kan gbogbo wa ẹ lọ múra ẹ má bínú wòlíì là wá lóòótọ́ ṣùgbọ́n àwa ò dúró lọ́wọ́ torí pé jagunjagun ni èmi ṣe ṣé ò bá mi ti yé yín jagunjagun ni wọ́n bí wá sí ọmọ Yorùbá yìí ṣọ̀lẹ kí ló dé táwa gba ẹ̀sìn ẹlẹ́sìn táwa fi ń ṣọ̀lẹ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú alukuran jagunjagun ní ṣe ó ti jẹ́ tí ẹ̀yin ọmọ mùsùlùmí dọ̀lẹ́ rí Jésù tó sáwọn ọmọ lẹ́yìn ẹgbẹ́ ẹ lọ ta agbádá yín ẹyọ kan kẹ́ fi ra ìdà ṣé kò mọ ohun tó ń ṣe ni ṣé ọ̀lẹ ni Jésù ni ó kàn jẹ́ pé iṣẹ́ ta rún ní kálukú pé kó wá jẹ́ láyé náà ló ń jẹ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ má dúró lọ́wọ́ o ká má dúró lọ́wọ́ ẹ má dúró lọ́wọ́ agbára sì ń bẹ bíi ti gbà ní àwọn bàbá wa gbọ́n ẹ súnmọ́ àwọn bàbá wa kan olóòtú àdínkù súnmọ́ àwọn bàbá wa kan ẹ súnmọ́ àwọn bàbá wa kan Yorùbá ìṣọmọ ọ̀lẹ tábà mú tibí tàbí kú tibí tàbí mú tibí tàbí kú tibí yóò padà yóò rí bá ṣe fẹ́ ni. bàbá mi wo ewédú tàbí kún tè lásà. àfikún mọ́rọ́gbọ̀ ẹ mọ̀ pé ẹ̀gúsí ní oṣù kẹta bọ́lọ́run fẹ́ ọbẹ̀ sọ nìyẹn bóyá jẹ́ nìyẹn olóòtú. ọ̀dà bàbá wa ẹ sọ̀rọ̀ débì kan léyìí tó mú kí n wò pé ẹbí wòlíì ni ṣé ìtumọ̀ nǹkan tẹ́ ń sọ yìí ni pé táwọn èèyàn bá wá bá yín pé tó bàbá wa akúlẹ̀ síwájú yín o lẹ́yìn tẹ́ fàdúrà Jésù gbà wá tán ó ní àwọn nǹkan kan tẹ́ lè pòpọ̀ gẹ́gẹ́ bí àbí kò léèwọ̀ o. ẹ ṣeun olóòtú ẹ má ṣì mí gbọ́ púpọ̀. ṣì yín gbọ́. àwa máa ń gbàdúrà fún yàn. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àwọn bàbá wa ní ohun tó bá jọ bí irin iná la fi gé irin. ṣé o bá mi ti yé yín sá ẹ má bínú sá wòlíì tí ń gbàdúrà fún wèrè òní díjú o. tóun náà bá díjú wèrè ó di méjì. wèrè di méjì. bẹ́ẹ̀ ni sá ọ̀rọ̀ lè bẹ́yìn yọ. ọ̀rọ̀ bẹ́yìn yọ. fún ìdí èyí tí wọ́n bá tún padà wá ọ̀nà tá a tún ń gbà ẹ má bínú ayẹta ń bẹnu báìbù náà díẹ̀. ń bẹnu báìbù lóòtú. ayẹta ń bẹnu bíbélì. ń bẹnu bíbélì ẹ ṣáà wò. a máa sọ lẹ́nu lẹ́yìn sí. a máa sọ lẹ́yìn sí. ọ̀dà Òkígbẹ́ ń kọ́ Arẹta Tìdíjò àti gbogbo ẹ̀ ọ wà nínú bíbélì náà. ìyẹn náà wà nínú àwọn sáàmù kọ̀ọ̀kan. sáàmù Yorùbá. sáàmù Yorùbá táwọn bàbá wa mọ̀. táwọn bàbá wa mọ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ ká dúró lọ́wọ́. ó forúkọ Ọlọ́run bẹ̀ wá ọlọ́gbọ́n ọmọ ó ń kọ́ ilé tiẹ̀ ṣùgbọ́n àṣìwèrè àfọwọ́ tí a fi fà dànù. bàbá tí ọ̀rọ̀ yín bá fẹ́ yé mi dáadáa Arẹta àti Tìdíjò Òkígbẹ́ Àjàfò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ ẹnu wà nù sáàmù Yorùbá yẹn téèyàn bá dọ́dọ̀ yín kọ́ máa rí o. àbí ẹ mú ó lè dọ́dọ̀ àwọn àgbàlagbà kan. àwọn bàbá wa kan náà là á mú wọn lọ sí ọ̀dọ̀ wọn pẹ̀tù ẹ̀yin bàbá wa ẹ gbà wá o. torí ẹni ọba ké gbàmígbàmí là á gbà. ẹni ọba ké gbàmígbàmí là á gbà. èèyàn kì í gba méṣẹ̀ mérò. bẹ́ẹ̀ kọ́ kò rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu ìránṣẹ́ Ọlọ́run yìí nípa orílẹ̀-èdè Nàìjíríà àti pàápàá jùlọ nípa ilẹ̀ Yorùbá tí í ṣe Yorùbá nation. ìránṣẹ́ Ọlọ́run yìí sọ̀rọ̀ nípa àlá tí bàbá yìí là pé wọ́n rí ẹ̀yà mẹ́ta àbí bẹ́ẹ̀ kọ́ ni tí wọ́n ń jà ṣùgbọ́n ṣàdédé ni méjì parapọ̀ ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yìn ó di wípé ọ̀rọ̀ di pẹ́ẹ́ntúká kálukú bá tiẹ̀ lọ. wọ́n ní kò sí bó ṣe lè jẹ́ kò sí bó ṣe lè ṣe ajá ò padà já náà ni kò sírú okùn tẹ́ lè fi so
ajá ò jágbẹ̀yìn náà nítorí pé orúkọ ajá náà ní òrò ajá. Nàìjíríà ẹ̀yà mẹ́ta ni kó tó di pé àwọn kan fẹ́ sọ di iye tán fẹ́ sọ dì, ṣùgbọ́n yẹn ò kan ilẹ̀ Yorùbá torí pé ohun tí ń dunni ní pọ̀ lọ́rọ̀ ẹni. ológun ẹrú kú aṣọ rẹ̀ ò jọ ẹyọ kan lọ. ọ̀rọ̀ Yorùbá nation ló múmú láyà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ń retí pé ọjọ́ wo la lọ kọrin ilẹ̀ wa, gẹ́gẹ́ bí àwọn ọmọ Ísírẹ́lì ti sọ nínú sáàmù pé àwa ó ti ṣe kọrin Ọlọ́run ní ilẹ̀ àjèjì. ẹ gbọ́, iṣẹ́ wà fún ilẹ̀ wa, ilẹ̀ ìbí wa. ọjọ́ wo ni Yorùbá nation náà ó kọrin yìí? ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìrántí wòlíì yìí rí pé ọjọ́ ń bọ̀ o kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n fi ìgbànú kan ṣoṣo kí wọ́n fi sọ̀já, torí pé ọjọ́ ayọ̀ ń bọ̀. eléyìí la ní ká mú wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìràwọ̀ Yorùbá lónìí. a sì dúpẹ́ tẹ̀ ń tẹ́tí sí wa. ẹ máa bá wa subscribe sórí ìkànnì yìí, bẹ́ẹ̀ ni ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa.